Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì yín ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Aburú ó kéré ó tóbi ni kò ní jẹ́pin mi kò ní jẹ́pin yín láṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Òye Ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Orí ètò tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé gẹ́gẹ́ bí ó bá ṣe jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa gbogbo. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye onílàákàyè tẹ́sì bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àbáṣemú wá. Níbo la wá ń lọ, kí la mú wá lórí ètò fún tèmi? Lára àwọn ohun tá a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ lórí ètò fún tèmi ó ní ọ̀rọ̀ Old National Anthem, ìyẹn orin àpilẹ̀kọ ògo orílẹ̀-èdè Nàìjíríà, èyí tá à ń lò tẹ́lẹ̀ láti bí ọdún mẹ́rìndínláàádọ́ta sẹ́yìn 46 years ago, tí àwọn ilé ìgbìmọ̀ asòfin àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀ Nàìjíríà tí wọ́n ní ká padà láti máa ṣe àmúlò rẹ̀. A mú àtúpalẹ̀ ọ̀rọ̀ wá lórí rẹ̀. Kí ni àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ń wí? Kí ni àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ń sọ nípa rẹ̀? A mú wá fún yín lórí ètò lásàálẹ̀ tòní. Bákan náà, ìṣẹ̀lẹ̀ láabi kan tó ṣẹlẹ̀ ní ìlú Adó Èkìtì nípínlẹ̀ Èkìtì, níbi tí òṣìṣẹ́ agbófinró ọlọ́pàá kan tí wọ́n ní ó ti yìnbọn pa àwọn aráàlú méjì kan. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ tí ọlọ́pàá yìí tó fi ìbọn mọ́ aráàlú méjì tí wọ́n sì gbẹ́mìí mì? Kí ló fà á? Báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gan-an? Níbo ni òkú àwọn tí ọlọ́pàá yìí tó yìnbọn mọ́ tí wọ́n ti gbẹ́mìí mì, níbo lòkú wọn wà? Níbo ni ọlọ́pàá tó yìnbọn mọ́ àwọn aráàlú méjì yìí, níbo ló wà? Kí ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì, kí ni wọ́n sọ lórí ìṣẹ̀lẹ̀ náà? A mú wá fún yín. Kí ni àwọn aráàlú ń wí lórí ìṣẹ̀lẹ̀ yẹn? A mú wá fún yín, torí pé ó lágbára, ó sì ní kàyéfì. Bákan náà, lórí ọ̀rọ̀ Emir àti ìlú Kano tó dogun dọdẹ tó digbọ́nmi sí omi òtó nílùú Kano. Kí ni tuntun tó súyọ? Adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Chief Justice of Nigeria CJN Justice Ariwoola, ó ti ránṣẹ́ pé àwọn adájọ́ ilé ẹjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n pàṣẹ lánàá, àṣẹ ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Adájọ́ kan pàṣẹ wípé kí Emir Sanusi Lamido Sanusi kó sì wà lórí àlééfà gẹ́gẹ́ bí Emir àti ìlú Kano lọ́wọ́lọ́wọ́. Ilé ẹjọ́ mi ní kí Emir Bayero tí ìjọba ní kó kúrò lórí àlééfà, kó kúrò lórí ìtẹ́. Ilé ẹjọ́ mi ní kó sì wà lórí àlééfà o, káwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n sì rí dájú pé kinní kan ò ṣe é, kán rí i pé ètò ààbò agbègbè tí Àdó Bayero tó wà tó ti ń ṣèjọba láàfin tiẹ̀, kí wọ́n rí i pé ètò ààbò bẹ̀ múnádóko. Ṣe rí i pé ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó sì takora wọn. Adájọ́ àgbà lórílẹ̀ Nàìjíríà Justice Ariwoola ó ti wá ránṣẹ́ pé àwọn adájọ́ méjèèjì pé kán wá wí tẹnu wọn, kán wá ṣàlàyé ohun tí wọ́n rí
fáìlì tí wọ́n kà tí wọ́n fi pàṣẹ tí wọ́n pa. A mú ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé gẹ́gẹ́ bí ìròyìn ṣe kọ lórí rẹ̀ nítẹ̀síwájú lórí ètò lásàálẹ̀ tòní. Ọ̀gá o, ṣùgbọ́n ká tó wá tẹ̀síwájú ẹ jẹ́ kí a rán yín létí láti má gbàgbé wípé ẹ bá ní subscribe sórí ìkànnì yìí, ẹ bá ní tẹ subscribe button, kẹ́ ẹ sì bá ní tan notification bell ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Bákan náà ẹ bá ní share rẹ̀, ẹ share rẹ̀ lógúnlógún, ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè káàkiri àgbáláyé. Ẹ share rẹ̀ lórí Facebook, ẹ share rẹ̀ lórí Twitter, X, ẹ share rẹ̀ lórí Instagram, ẹ bá ní share rẹ̀ lórí WhatsApp, ẹ bá ní share rẹ̀ lórí YouTube, ẹ bá ní share rẹ̀ lórí TikTok kó lè lọ káàkiri kó lè rìn jìnnà dáadáa. Ẹ má tí ì lọ o, a sì wà lórí ètò, ẹ kú kalẹ̀, à ń padà bọ̀. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ Ìkòyí ni mí. Ìkòyí ẹ̀ṣọ́ ní ilé bàbá tó bí mi lọ́mọ. Otasansan làwọn èèyàn ń pè mí, Adùnbárìn Mátòsí. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, lára àwọn kókó tí aláàfẹ́ mẹ́nubà tá a fẹ́ ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ ó ní ọ̀rọ̀ Old National Anthem, ìyẹn orin àpilẹ̀kọ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn aláṣẹ, àwọn aṣòfin àti àwọn aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní ká padà láti máa ṣe àmúlò rẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ̀rọ̀ pẹ̀lú ojú ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi wo ìgbésẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ń ìbéèrè tí wọ́n ń béèrè ó ní wípé àwọn kan ń béèrè wípé kí ni àyípadà rere tí pípadà sí orin àpilẹ̀kọ orin ògo orílẹ̀ Nàìjíríà tá à ń lò tẹ́lẹ̀ látọdún tó ti pẹ́, pé àyípadà wo ni ó mú bá orílẹ̀-èdè Nàìjíríà tá a bá padà láti máa ṣe àmúlò orin àpilẹ̀kọ àtijọ́ yẹn. Àyípadà wo ló máa mú bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà? Àyípadà wo ló máa mú bá ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà? Àyípadà wo ló máa mú bá ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà? Àyípadà rere wo ló máa mú bá ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà? Àwọn míín béèrè wípé ṣé pípadà láti máa ṣe àmúlò orin ògo orílẹ̀-èdè Nàìjíríà tá à ń lò látọdún tó ti pẹ́ yẹn, tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn, pípadà láti máa ṣe àmúlò rẹ̀ pé ṣé ló máa mú kí bí oúnjẹ ṣe wọ́n gógó lórílẹ̀-èdè Nàìjíríà ṣé ló máa mú jẹ́ kó wálẹ̀? Ṣé orin àpilẹ̀kọ tàtijọ́ yẹn tá a bá ṣe àmúlò rẹ̀ ṣé ló máa jẹ́ kí epo pẹtiró, epo rọ̀bì tó wọ́n gógó lórílẹ̀-èdè Nàìjíríà ṣé ló máa jẹ́ kó wálẹ̀? Ṣé bí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà bí wọ́n ṣe ń lálàsé ohun amáyédẹrùn, bí wọ́n ṣe ń lálàsé ohun amúgbàdẹrùn, bí wọ́n ṣe ń lálàsé ohun rere látọ̀dọ̀ ìjọba lórílẹ̀ Nàìjíríà ṣé ń lọ máa mú jẹ́ kí ó di yàtàyòtò, so máa máyé gbẹdẹmukẹ fáwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ni. Lára ìbéèrè táwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ń béèrè ni wípé ṣé pípadà sí láti máa ṣe àmúlò orin ògo orílẹ̀ Nàìjíríà tá à ń lò látọdún tó ti pẹ́ yẹn, ìyẹn tá à ń lò tẹ́lẹ̀, tá a ti lò ti pẹ́ láti ọdún láti bí ọdún mẹ́rìndínlọ́gọ́ta àbí mẹ́rìndínláàádọ́ta tá a ti lò sẹ́yìn láti bí ọdún mẹ́rìndínláàádọ́ta. Ṣé pípadà láti máa ṣe àmúlò rẹ̀ ṣé ló máa mú ìlọsíwájú, ìtẹ̀síwájú bá orílẹ̀ Nàìjíríà ni àbí báwo? Ṣé ìwà jẹgúdújẹrá tó ti gògò láàrin àwọn adarí wa olóṣèlú lórílẹ̀ Nàìjíríà, ṣé pípadà láti máa ṣe àmúlò orin ògo orílẹ̀ Nàìjíríà yẹn ṣé ló máa mú jẹ́ kó do ìgbàgbé? Ṣé ṣíṣe àmúlò orin ògo orílẹ̀ Nàìjíríà yẹn só máa fọ ìwà bàjẹ́,
ìwà jẹgúdújẹrá, ìwà amọ̀tara ẹni nìkan ṣe ló máa fọ́ mọ́ lọ́kàn àti lára àwọn adarí wa lóye Nàìjíríà. Àwọn ìbéèrè táwọn ọmọ orílẹ̀ Nàìjíríà yẹn tí wọ́n ń béèrè pọ̀ tó sì yẹ kí ìjọba orílẹ̀ Nàìjíríà kí wọ́n wá dáhùn sí. Àwọn míín béèrè wípé ṣé àwọn ọ̀rọ̀ tí orin àpilẹ̀kọ orílẹ̀ Nàìjíríà tá à ń lò lọ́wọ́lọ́wọ́ tá à ń lò báyìí ṣé àwọn ọ̀rọ̀ tó kó sínú ṣé kò tó láti máa ṣe àmúlò láti mú oríire, adùn, oyin, ìlọsíwájú, ìtẹ̀síwájú, ìgbádùn, gbẹdẹmukẹ, àlàáfíà, ìṣọ̀kan, ìfẹ́ láti mú bá orílẹ̀ Nàìjíríà ni. Àbí báwo ló ṣe jẹ́ tó fi wá jẹ́ pé àsìkò yìí ò ní irú àbá yẹn tún wáyé. Wọ́n ní àwọn míín bẹ̀rẹ̀ wípé ṣé tá a bá ṣe àyípadà sí orin àpilẹ̀kọ ìyẹn ògo orílẹ̀ Nàìjíríà tá à ń lò tẹ́lẹ̀ ìyẹn national anthem tá a bá ṣe àyípadà sí ṣé ó máa mú àyípadà bá àwọn tí wọ́n ń darí wa lórí Nàìjíríà ni, tó máa mú àyípadà bá ìwà tó wà nínú wọn àbí báwo? Ìbéèrè yẹn pọ̀ ṣùgbọ́n ìwé ìròyìn Punch ó kọ díẹ̀ nínú èrò àwọn èèyàn gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ lórí ṣíṣe àmúlò orin ògo orílẹ̀ Nàìjíríà tá a ti lò tipẹ́ tá a ti pàtì tí wọ́n wá ní ká tún padà láti máa ṣe àmúlò rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn ń sọ, ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn ń béèrè lórí rẹ̀ ṣùgbọ́n ìwé ìròyìn Punch wọ́n gbé díẹ̀ ńbẹ̀, wọ́n kọ díẹ̀ ńbẹ̀. Báwo ni wọ́n ṣe kọ? Ìwé ìròyìn Punch wọ́n ní the decision by the government to revert to the old national anthem in Nigeria has sparked a range of reactions among Nigerians. President Bola Tinubu on Wednesday signed the National Anthem Bill 2024, seeking to reinstate the old national anthem, Nigeria, we hail thee into law, shifting from the arise, O compatriots. The Nigeria we shall hail thee national anthem was used from 1960 when Nigeria gained independence until it was replaced by Arise O Compatriots in 1976. Punch Online reports that reacting to the news of the restatement of the old national anthem on X.com, a former Minister of Education, Mrs. Ekwesili, said she would not revert to the old national anthem. According to her, no one can suppress her right to dissent from what she described as an obnoxious law, repugnant to all who are of good conscience in Nigeria. Other Nigerians have also taken to social media to express their displeasure with the new law. One Abiola, who uses handle Abiola Meje on X.com, wrote, and I quote, "What will this return to the old anthem do to Nigeria and Nigerians? Why are they quick to pass this bill into law?" Béèrè nìyẹn o. Another tweet, Lawrence Huineme, who identified as L. Huineme, commented, "It appears that this government wants to distract Nigerians from focusing on the hardship they are battling with by forcing us to learn an old national anthem. This is a misplacement of priorities." Similarly, another person wrote, "How is this supposed to improve the welfare of the masses?" Na wow. Ẹlòmíì ní Nigerians never agreed to this. The reps and senators never consulted with their constituencies before going ahead with this retrogressive and inconsequential bill.
Why go back to the old national anthem? Why we can ask our creative songwriters to give us something better than the existing old anthems? Gbenga Akeju, àwọn ni wọ́n kọ yẹn. Kingsley Ibietila, àwọn ni, please, can you guys hurry like this and give back the 1963 constitution? Ìbéèrè yẹn lágbára o. Adégbóyèga Adéyẹmí, àwọn ní, this is nothing but a backward integration when will Nigeria be free from colonial mentality? Here we are sacrificing a home ground national anthem for a colonially imposed national anthem. Nelson, àwọn ní, this particular move by this government simply tells us that they don't have regard for the opinions of Nigerians on any issue, because based on popular opinion, changing the national anthem is not our priority for now, and it is not the reason why Nigeria is not working. Ọláyẹmí Salami, àwọn ní, I am 42 years old now. It took me 40 years to learn our national anthem, and now you are introducing a new one, which will take me another 40 years to learn. God will judge you people. Despite the multitude of knocks trailing the new law, one Simeon had a different opinion as he supported the change, describing it as a positive move. A welcome development. I have always said, if I were president, I would change the Arise so-called patriot thing. Thank you, Mr. President, for a clear vision. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn sọ, eléyìí tí a lè mú wá ń bẹ̀, òun náà ni àti mú wá tẹ́yìn náà ti rí, tẹ́yìn náà ti gbọ́ yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín àti èrò tiyín lórí bí ààrẹ orílẹ̀ Nàìjíríà bí ó ṣe buwọ́ lu òfin àbádòfin láti máa ṣe àmúlò orin àpilẹ̀kọ national anthem èyí tá a ti lò gbẹ̀yìn láti ọdún 1976 ọdún mẹ́rìndínláàádọ́ta sẹ́yìn. Kí nípa tó máa mú bá wa lóyè Nàìjíríà? Ṣé pa ìlọsíwájú ni àbí bá míì? Ẹ jẹ́ ká mọ èrò tiyín àti òye tiyín lórí rẹ̀. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ìyẹn báyẹn lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Adó Èkìtì níbi tí òṣìṣẹ́ agbófinró ọlọ́pàá kan tó ti ìbọn mọ́ àwọn aráàlú méjì tí wọ́n sì gbẹ́mìí mì tí wọ́n dèrò ọ̀run. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀, wọ́n ní aáwọ̀ kan bẹ́ sílẹ̀ láàrin àwọn aráàlú kan àti awakọ̀ kan léyìí tó di sọ atayanyan tó di ranto. Ìgbà tí wàhálà yẹn pọ̀ tó fẹ́ máa di pé ó fẹ́ máa la ẹ̀mí lọ, ó ní àwọn ará àdúgbò yẹn ni wọ́n ránṣẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá agbófinró láti wá dáàbò bo àwọn ará àdúgbò yẹn, láti wá paná aáwọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn kó má bàa lẹ̀mí lọ. Ṣùgbọ́n nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá agbófinró tí wọ́n débi ìṣẹ̀lẹ̀ yẹn, bá mi ní tó ṣẹlẹ̀ o. Ìgbà táwọn agbófinró gẹ́gẹ́ bá a ṣe kà á tí a sì padà mú wá fún yín nínú ìròyìn. Ìgbà táwọn agbófinró tí wọ́n gbìyànjú láti dá àwọn ènìyàn yẹn lẹ́kun tí wọn ò gbọ́, ó ní àwọn agbófinró yẹn bá gbìyànjú láti yìnbọn sókè láti ṣẹ̀rùbà àwọn ènìyàn yẹn kí wọ́n lè dáwọ́ wàhálà wọn dúró. Ṣùgbọ́n kàkà kí ìbọn lọ sókè, kí ọlọ́pàá yìí ó yìnbọn sókè, èèyàn ni ọlọ́pàá yìí yìnbọn mọ́, tẹ́ni méjì sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀. Ó kàn tẹ́lẹ̀ pé wọ́n ní wọ́n gbìyànjú pé láti dóòlà ẹ̀mí àwọn èèyàn yẹn, ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́ àwọn méjèèjì, wọ́n gbẹ́mìí mì, wọ́n dèrò ọ̀run. Ìgbà táwọn oníròyìn wá kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ó ní lóòótọ́ làwọn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yẹn, lóòótọ́ ló ṣẹlẹ̀
tí àwọn sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ọ̀fíntótó ọ̀rìnkìnìún iṣẹ́ ìwádìí láti mọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀, láti mọ òkodoro òtítọ́ ìṣẹ̀lẹ̀ yẹn. Wọ́n sì jẹ́ kó yé wa yí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì wọ́n ti gbaṣọ lọ́rùn ọlọ́pàá yẹn, tí wọ́n sì ti gba àwọn nǹkan èlò tí ìjọba fún òṣìṣẹ́ ọlọ́pàá yẹn, wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀, tíṣẹ́ ìwádìí sì ti ń tẹ̀síwájú lórí rẹ̀. Báwo ni ìròyìn ṣe gbé? Báwo ni ìwé ìròyìn ṣe kọ? Ẹ jẹ́ kí a mú wá fún yín kẹ́yìn náà kẹ́ ẹ gbọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ. Ó lágbára o, ó lágbára o, ó ṣe ní láàánú, ó ṣe ní kàyéfì, torí pé ẹni tí ó kàn lọ́mọ kọ́bẹ̀dùmarè kó má jẹ́ kí láabi kó ṣẹlẹ̀ sí wa. Àwọn tó ṣẹlẹ̀ sí kọ́bẹ̀dùmarè kó bá ní rọ́ wọn lójú, kó bá ní mú wọn lọ́kàn le, kó bá ní fi ìdùnnú àríráyé kó bá ní fi rọ́pò ìbànújẹ́ tó ṣẹlẹ̀ sí wọn. Wọ́n ní the young men were mistakenly killed by a bullet from a policeman's gun in Ekiti State. Witnesses report that the incident occurred around 10 p.m. on Tuesday in the Omisanjana area of Ado-Ekiti. According to reports, there was an accident in the area and some erratic youth attempted to mob the driver and set the vehicle ablaze. The police were contacted to calm the situation, but the youth showed no sign of backing down when the officers arrived. In the process of trying to disperse the youths, there was an accidental discharge from one of the officers' guns, which hit two of the youths. Though the victims were rushed to the Ekiti State University Teaching Hospital, they did not survive. The bodies have been deposited in mortuary. When contacted, the spokesperson for Ekiti State Police Command, DSP Sunday Abutu, said a discreet investigation has commenced. Abutu, in a statement, said, and I quote, "The command, upon the receipt of the information, deployed a state traffic section to the scene to ensure there is no breakdown of law and order, as well as ensuring the safety of the victims. On getting to the scene, the operatives met resistance as some erratic youth disallowed them from performing their lawful duty and instead on carrying out jungle justice. This necessitated a call from reinforcement to assist the officers on the ground. However, in the process, one of the officers accidentally fired a shot that fatally injured two persons." He added, "The officer responsible for the shooting has been disarmed, arrested, and detained and shall be made to face disciplinary action immediately." While the command is already in touch with the family of the deceased, the Ekiti State Commissioner of Police, CP Akinwale Kunle Adeniran, condoled with the families and assured them that a discreet investigation has commenced and justice shall prevail. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ, òun náà ni àtimúwá fún yín yẹn. Ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ibi náà ni a ti máa dánu dúró lórí ètò yìí ọ̀rọ̀ lórí ìkànnì Ọ̀tàsánsán TV pẹ̀lú ọmọ yín, olólùfẹ́ yín Tajudeen olówó òkèrè ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Títí ọ̀la tátún pàdé lórí ètò yìí ọ̀rọ̀, ìbànújẹ́ kéré tóbi ni kò ní jẹ́ pín mi o, kò ní jẹ́ pín yín láṣẹ Èdùmàrè. Ẹ má wàá gbàgbé láti bá ní láìkì prógrámù yìí, ẹ bá ní subscribe, kẹ́ẹ̀dẹ̀ bá ní share rẹ̀ lórí àwọn social media platform yín, ẹ bá ní share rẹ̀ lógúnlógún, ẹ bá ní share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.